Orúkọ mi ni Efundara Abiodun Alátúnṣe tí mo jẹ́ olórí àbí olùdarí iléèwé Obatala Nursery and Primary School Igbó-Ìtàpá Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State. Iléèwé wa wà ní inú Temple Obatala gangan tó jẹ́ Temple Obatala lágbàáyé ní Ilé-Ifẹ̀ ní Igbó-Ìtàpá Ilé-Ifẹ̀. Ibẹ̀ ni iléèwé wa wà. Èmi gangan ni Olódùmarè ṣe ní ló kádàrá kó jẹ́ olórí àbí olùdarí iléèwé báyìí bá ṣe ń sọ̀rọ̀. Ẹ̀kọ́ tá à ń kọ́ wọn gangan ó dàbí tẹ́ bá lọ sí iléèwé mi náà ni. Ẹ̀kọ́ tó ń kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ tó base lórí western curriculum òun là ń kọ́ ń bẹ̀. Àmọ́ ìyàtọ̀ tiwa ni pé a tún máa ń kọ́ àwọn ọmọ wa ní ìmọ̀ ifá, ìmọ̀ òrìṣà, ìmọ̀ ìṣẹ̀ṣe in particular gangan. Òun ni àwa fi yàtọ̀ sí àwọn ẹkẹgbẹ́ wa láwùjọ. Nínú iléèwé gbogbo ohun tó ṣe ní ṣe pẹ̀lú àṣà, ìṣe, bá ṣe ń wọṣọ ni, bá ṣe ń jẹun ni, bá ṣe ń bá Olódùmarè sọ, bá ṣe ń ẹ̀sìn, gbogbo pátápátá là ń kọ́ àwọn ọmọ wa nínú iléèwé yìí. Bẹ́ẹ̀ dàlẹ́ ṣe kọ́ wọn ní ẹ̀kọ́ tí òyìnbó gbé wá fún wa tá à ń pè western curriculum. Àmọ́ ìyàtọ̀ tiwa ni pé à ń ṣe àṣàyàn irú ẹ̀kọ́ èyí tó máa bá àwọn ọmọ tiwa lára mu tó máa jẹ́ kí wọ́n má lè tàpá sí àṣà àti ìṣe ilẹ̀ bàbá wọn tó jẹ́ pé wọ́n máa gbé lárugẹ ni. Bá a ṣe ń rọ́pẹ̀ lẹ́nu ilé yìí nínú school yìí bẹ́ẹ̀ náà la ṣe ń rí ìgbìn òrìṣà, bẹ́ẹ̀ náà la ṣe ń rí ìsàn òrìṣà, gbogbo ohun tó ní ṣe pẹ̀lú Ọbàtálá pátá. Torí ta bá ní pé ká wò ó, Ọbàtálá ló bẹ̀rẹ̀ ìtànpè ní bí nǹkan bí ẹ̀kọ́ látara iṣẹ́ ọnà tí Ọbàtálá ń ṣe, because a gbà pé Ọbàtálá ni ẹni tó kọ́kọ́ ya nǹkan tó kọ́kọ́ ya iṣẹ́ ọnà kalẹ̀, torí òun là ń pè ní mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun. Òun ló mọwọ́, òun ló mọ odi kó tó di pé Olódùmarè fi ẹ̀mí sí. Tó bá ti rí bẹ́ẹ̀ pé a dá iléèwé lẹ̀ kò tayọ nǹkan tí àwọn bàbá wa ti ń ṣe sí láti ẹ̀yìn wá. Kọ̀ǹpútà tẹ̀dẹ̀ rí ń bì gẹ́gẹ́ bá a ṣe ń ṣe ìmọ̀ ní ètò ìgbàlódé a máa nílò kọ̀ǹpútà náà. À ń pa nǹkan bá àwọn ìṣẹ̀ǹbáyé bàbá wa à ń papọ̀ mọ́tò òde òní ni tí gbogbo ẹ̀dẹ̀ ń gúnrégé fún wa. Ṣe rí lákọ̀ọ́kọ́ wọ́n ní wọn ò mọ geography, wọn ò mọ sáyẹ́ǹsì, wọn ò mọ àwọn nǹkan táwọn mọ̀ nínú ẹ̀kọ́ ìgbàlódé táwọn ń ṣe nísìn. Àmọ́ ṣé láyé àtijọ́ ṣé orúkọ tá à ń pe geography là ń pe geography, ṣé orúkọ tá à ń pe science là ń pe science? Nǹkan kan táwọn bàbá wa ń ṣe láyé àtijọ́ náà ló ń continue sí àwọn pẹ̀lú orúkọ mi. Irú àwọn tó ń sọ bẹ́ẹ̀ ọpọlọ wọn kúrú díẹ̀ torí pé tó bá dé pé kíni tó máa ṣe ìwádìí wọn síwájú ni wọ́n á rí pé gbogbo ohun tá à ń sọ yìí ni àwọn baba ńlá wa ni wọ́n ń ṣe. Yìí tí a dẹ̀ fi gbé iléèwé ìkàlẹ̀ ni pé láti jẹ́ kí ayé mọ̀ pé àwọn bàbá wa gbogbo ohun tá à ń sọ tó òyìnbó sọ pé òun fi jù wá lọ ọ̀dọ̀ wa ń bí ló ti bẹ̀rẹ̀. Àmọ́ torí pé wọ́n gbé lọ́nà àṣà àwọn bàbá wa, lọ́nà àṣà àwọn bàbá tí wọ́n náà fi gbé wá ló fi fà táwọn ọmọ wa fi ń tàpá sílé tí a dẹ̀ fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Lákọ̀ọ́kọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan kí n tó máa ṣiṣẹ́ nù bí iṣẹ́ ìtàn ni mo kà nílé ìwé gíga, ilé ẹ̀kọ́ gíga rádà. Ṣe rí ọ̀rọ̀ tàn gbogbo wa ò sí ń bẹ̀. Àwọn bàbá náà lọ sọ pé bọ́mọdé ò bá bá tàn ó máa bá àrọ́bá sì ni bàbá ìtàn. Kò sí ẹni tó máa sọ ìtàn lú ẹ̀ tí ò ní fi iyọ̀ àti magí sí àbí kó fi àsọdùn sí pé kó bá lè gbé ìlú ẹ̀ lárugẹ. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pé Odùduwà wá láti Mẹ́kà tẹ́ bá lọ wo fáṣọ̀n gbogbo sítórì tí ó ní ṣe pẹ̀lú Odùduwà á fẹ́ tó bí 6. Àmọ́ àwọn tó ń sọ pé ó wá láti Mẹ́kà wá láti kíní kan irọ́ funfun, irọ́ ẹ má bínú jáde, irọ́ burúkú gbà ni. Kò sí nǹkan tó ń jẹ́ pé Odùduwà láti Mẹ́kà. Ǹjẹ́ òní Mẹ́kà bẹ̀rẹ̀ sí exist? Ǹjẹ́ òní Mẹ́kà bẹ̀rẹ̀ sí exist? Gbogbo ń tán sọ irọ́ burúkú pátá òun lọ́ pa. Odùduwà láti Mẹ́kà irọ́ ni. Ẹni tó bá fẹ́ mọ bí tó Odùduwà àti akómàbọ̀ ń lè fẹ́ ń bì. Àwọn oyin débi ti ilé Odùduwà àwọn oyin débẹ̀ báyìí. Gbogbo ilé tó ń sọ yẹn wọ́n kàn ń wá ọ̀nà láti fi da òtò àwọn baba ńlá wa rú ni. Wọ́n ṣe máa ṣe wọ́n ti ń ṣe tipẹ́, àwọn náà lọ mẹ́sìn wá fún wa lọ́la àwọn ọmọ làjú wá. Àmọ́ adúpẹ́ lọ́wọ́ Olódùmarè lónìí gẹ́gẹ́ bí Èṣù ṣe sọ kò sí nǹkan tó jẹ́ pé ó totally burú, kò dẹ̀ sí nǹkan tó jẹ́ pé a lè sọ pé kíní ó da 100% nínú nǹkan tó ń gbé wá arídí dáńbẹ̀ àdúrà ìdáńbẹ̀. Àmọ́ a fẹ́ máa ṣe àṣàyàn sí èyí tó dáńbẹ̀ à ń mú sára, èyí tí ò da à á dá padà fún wọn gẹ́gẹ́ báwọn náà ṣe gbé wá. Gẹ́gẹ́ torí bá ṣe sọ síwájú ní pé orí kọ̀ǹpútà ń bì, kọ̀ǹpútà yẹn à ń lò fún ìmọ̀
àti tẹ̀síwájú tiwa ni, kò túmọ̀ sí pé má ṣe gbé wá yẹn ká sọ pé torí wọ́n ń dá ilé àwọn bàbá wa rú lórí gbogbo àwọn nǹkan míì tó ń gbé wá ká wá láàní tiẹ̀ ló kọ̀ọ̀kan lọ́wọ́ wọn, kò rí bẹ́ẹ̀. Òun ló fà tẹ́ ṣe ń rí àwọn nǹkan yẹn ń bí. tó bí ọ̀rọ̀ Odùduwà ṣe rí, irọ́ ló ń pa ò. Ẹ wá sí Ilé-Ifẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ ń pa Odùduwà. Ẹ ṣé gidi gan. Ìbéèrè tẹ́ ẹ béèrè, ìbéèrè tó lágbára ni, ìbéèrè tó dẹ̀ ń dá awuyewuye tó pọ̀ sílẹ̀ ni láàrin àwọn ọmọ Yorùbá gan fúnra wa, pé ibo la ti wá, ta ló dá wa, ibo la ti ṣẹ̀ wá. Òun náà ni mo sọ lẹ́ẹ̀kan pé ìtàn ó ti fọ́n ká nísìn. Àmọ́ ní tèmi lè sọ fún yín lórí ọ̀rọ̀ yẹn ni pé ní Ilé-Ifẹ̀ ń bì wọ́n sọ fún wa pé a ní dynasty, ìyẹn ruling mẹ́ta nígbà tí wọ́n dálé ayé. A ní Ifẹ̀ Oòdáyé, a ní Ifẹ̀ Oyèlágbò, a dẹ̀ ní Ifẹ̀ Àkànlùbẹ́bẹ́. Wọ́n jẹ́ ká mọ̀ pé Ifẹ̀ Oòdáyé pé Ọ̀rànfẹ̀ ló ń ṣèjọba ń bẹ̀ ńgbà yẹn, pé Ifẹ̀ Oyèlágbò yìí ní Ifẹ̀ Ọbàtálá, pé Ifẹ̀ Àkànlùbẹ́bẹ́ yìí òun dẹ̀ ní Ifẹ̀ tí Oòduà àtẹ̀wọ̀nrọ̀ tó dẹ́ pé àrólé Oòduà ń ṣe ìjọba ẹ̀ lọ lénìí. Bọ́n ṣe sọ fún wa nìyẹn pé èèyàn kan wá dáyé, èèyàn kan ni ó ṣe, èèyàn kan tẹ̀wọ̀n lọ kankan. Àwọn tá a dárúkọ yìí mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ní ipa tí wọ́n kó lórí bí a ṣe dá ilé ayé. Àwọn èèyàn kàn fẹ́ dá awuyewuye kalẹ̀ ní pé Oòduà ní Ọbàtálá ni. Gbogbo alámọ̀tàn nǹkan tó ṣẹlẹ̀ láàrin Oòduà àti Ọbàtálá nígbà tí Olódùmarè pàṣẹ fún Ọbàtálá pé kó wá dálé ayé, torí nígbà tó Ọ̀rànfẹ̀ ń ṣe ayé tiẹ̀ kò rọ̀ wá sórí ilé ayé yìí o. Ṣé mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ ìtàn Yorùbá, myth máa ń jáde ńbẹ̀. Ìyẹn ni àwọn story tó yẹ pé a lè ní pé kò bá ìṣẹ̀mí ayé tá à ń lò yìí, pé kò bá mu. Kò sí bá ṣe máa sọ̀rọ̀ tí ò ní dàbí pé à ń sọ̀rọ̀ magic. Àmọ́ ìtàn wa ni, irú èèyàn tá dẹ̀ jẹ́ ni. Wọ́n ní the sons of God and the daughters of men. Bẹ́ẹ̀ ni ọmọ òrìṣà ni wá. A ṣe ọmọ pé àwọn human being kan ló ń pò wá. There is a very strong relationship láàrin heavenly realm àti earthly realm táwa ẹ̀, tó dẹ̀ jẹ́ pé àwọn òòṣà yìí ni wọ́n ṣe àsopọ̀ ọ̀run yìí àti ayé táwa ẹ̀ tí wọ́n ṣe papọ̀ nípasẹ̀ ìtàn tá à ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa. Torí nígbà tó Ọbàtálá ń ṣayé tiẹ̀, òun náà ní kó wá dálé ayé kó tó di pé òòṣà Oòduà kó gbogbo nǹkan tán ní kó fi dáyé tí ò rí àṣẹ ẹ̀ mú. Ó dẹ̀ dáyé nìyẹn, àmọ́ bàbá ló padà wá torí ayé bó ṣe yẹ kó lọ dáadáa. Ṣẹ́rí báwọn méjì náà yọ nínú irú ìtàn yẹn sìn, ká wá sọ pé bákan ló ṣe rí. Àmọ́ kò yọ òrìṣà ńlá nínú pé gẹ́gẹ́ bí olórí bí Olódùmarè ṣe fi jẹ́, because igbákejì Olódùmarè ni, kò dẹ̀ sẹ́ni tó lè sọ. Normally gan lè nínú òrìṣà, Ọbàtálá náà ni olùdarí àti bí ẹ̀gbọ́n nínú gbogbo òrìṣà tó kù. Ọdún Ọ̀ṣọ́ọ̀sì nínú ọdún Ọbàtálá òun là ń ṣe lónìí. Torí èní ni bàbá wa àrólé Oòduà Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, òun ló máa gbé òrìṣà Ọ̀ṣọ́ọ̀sì wá sí ìdí Ọbàtálá ń bí, tá a dẹ̀ bọ Ọ̀ṣọ́ọ̀sì, tá a ṣe ẹ̀yẹ àti ìwẹ̀jẹwẹ̀mu tí a ṣe láàrin ara wa. Àmọ́ ọdún tá à ń ṣe gbogbogbò gọ́gọ́ lọ́dún Ọbàtálá, àmọ́ torí bóyá Ọ̀ṣọ́ọ̀sì ṣe jẹ́ sí Ọbàtálá tó jẹ́ pé bí ẹ̀ṣọ́ ẹ̀ ni tó súnmọ́ jù, la ṣe máa ń fi ọjọ́ ìní yẹ Ọ̀ṣọ́ọ̀sì sí. Ẹ ṣé. Àkọ́kọ́ orúkọ mi ni bí mo ṣe sọ lẹ́ẹ̀, orúkọ mi Lẹ́fúndára Abíọ́dún Alátiṣe. Lóòótọ́ kò sí orúkọ tí wọ́n sọ mí láti ilé, torí pé àwa náà ti fìgbà kan ṣáko lọ rí kó tó di pé a padà sí ibi ẹ̀sìn àti àṣà àwọn bàbá wa láti gbé lárugẹ. Ọmọ Ẹ̀gbá ni mí, Ẹ̀gbá Aláké, àwọn ọmọ ọlọ́mọ Olúmọ. Ẹ jẹ́ kí n dúró ń bẹ̀ yẹn. Ẹ̀gbá ni mí, mo ń ṣiṣẹ́ ní Ilé-Ifẹ̀ ńbí, mo dẹ̀ jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ Obatala Nursery and Primary School, tó dẹ̀ jẹ́ oyè tí mo jẹ́ ní ilé Ọbàtálá lónìí nìyẹn. Ẹ ṣé. Láṣẹ Èdùmàrè lágbára òrìṣà ńlá, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá báyìí ojú yóò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ báyìí kò ní di báyìí o. Gbogbo atajó ní ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé, ìṣẹ̀ṣe tí ń gbáyé lọ báyìí, àní máa pẹ̀ dí o, a máa pọ̀ sí ni. Wọ́n ní pé òkè báyìí lọ́wọ́ àfúnni gbé, a lè ṣọdún ìṣẹ̀ṣe ká má pe gbogbo àdúgbò, ká má fún ọ lóúnjẹ, ká má kẹ́ àdúgbò, ká má kẹ́ ìlú. Bá ṣe wá ń ṣe òkè báyìí lọ́wọ́ àfúnni wá máa wà o.
àpò ṣáṣàmúrò kí n gbẹ báyìí àpò wọn ní gbẹ báyìí o a máa rájẹ náà ni a máa lájẹ lọ́wọ́ ni àní ní lọ́rùn báyìí o àpò wọn ní gbẹ o ilé wa àtọ̀nà wa pàì kò dé ní dàrú láṣẹ Èdùmàrè ọdún Ayọ̀ la máa ṣe o ẹ ṣé mo dúpẹ́ o.